Imulẹ Ẹyọnu Aṣina. Imulẹ Ẹyọnu Aṣina. Tí ṣiṣẹ́ ẹ̀yọ́nú tí wọ́n fi fẹ́ràn yàn. Téèyàn fi di àfẹ́kátì ọmọ aráyé fẹ́ná. Lọ́lẹ̀ bá mi wá ewé tí wọ́n ń pè ní ewé ṣèkínní mi nì. Ewé ṣèkínní mi nì. Àfàìmọ̀ ni kò ní mẹ́ra. Lọ́lẹ̀ wá ẹyẹlé funfun tí ò lámì. Tó dájú. Ọjù mọ́lẹ̀ kó kúlẹ̀ kánná ọjù sínú apẹ. Ọkọ ìwé yìí bò. Ọlọ́lẹ̀ bá mi wá làbídò tá ń jẹ. Ọkọ lé ọfàtàrí kẹsí kọ́ ọjọ́. Bọ́ ọba jósẹ̀ yìí tán. Ọlọ́lẹ̀ ra ṣúgà onípálí kan. Gbogbo tòkè rẹ̀ lọ́kòókò. Òun lọ ńgbà tó ọba jósẹ̀ yìí tán. Bọ́ ọba ti lọ òun lọ dà mọ́sẹ̀ yìí. Àmọ́ májàmú kan bẹ lórí iṣẹ́ yìí o. Iṣẹ́ tó já sí pé tá a bá fẹ́ jó àfi kó já sí pé akọni èèyàn ni ó jó. Lọ́nà wo? Ibi tá a ti lọ orí odò Ṣàngó ni. Ṣé ni wọ́n gbé ọ lọ lérí orí odò Ṣàngó là á gbọ́ lọlé lórí. Bá a bá ti lọ tán níbẹ̀ torí pé bá a bá ti sọ lórí iná kò gbúdọ̀ kanlẹ̀ mọ́ tá a fi lọ dá sójú ọlọ tá a ti lò lórí odò Ṣàngó tá a ti lọ. Oyin là á fi lò nínú àwo tángara. Nọ́mbà tá a pè mí sí 080 25 644 644 11 11 8.